Ẹ rí ẹ̀yin tẹ́ ń gbè lẹ́yìn K1 the ultimate, ìkà ní gbogbo yín. I'm sure ìwà kan náà ní gbogbo yín ní. Máa tẹ́ ń gbè lẹ́yìn ẹ̀yìn, èèyàn tó burú ni. Ẹ wo àwọn band boys ex-band boys mélòó tó ti jáde, tó ti wá sọ̀rọ̀. Ṣé gbogbo wọn lè máa parọ́ ni? No, ẹ jẹ́ ká mọ̀ náà. Ìwẹ́ ò dá. Kó máa nàyàn yẹn kò sí rọ́ńbẹ̀. Mo máa play video kan fún yín tó bá yá, ẹ máa rí pé ṣé ó yẹ kó as a father and a role model or ṣé kí la máa pè náà ní èjì yẹn, ṣé ó yẹ kó hùwà bẹ́ẹ̀ yẹn? Bí kan pè sí show kó máa pẹ́ lọ sí show. Ìgbéraga iná ni. Ìwà ó ti wà àwọn ìwà burúkú gan. Mọ̀ ni. Ṣé èyí tó ṣe fún Gbenga Highlanders ni? Mélòó la fẹ́ sọ? Ṣé èyí tó ṣe fún Gbenga Highlanders ni? Mélòó? Wọ́n ti pè sí party rí lọ́dún yẹn ní City Hall. Party tán ti bẹ̀rẹ̀ láti bí ìrọ̀lẹ́ 3 a.m. ní K1 dé. Ó tún dé tàìdé náà, èébú ló tún ṣe. Ó tún bú gbogbo àwọn tó wá sí party ni. Ó tún kọrin bú wọn ni directly báyìí ni. Mo wà ńbẹ̀. Ṣé ti Yaba Tech ni in the 90s ni? Tó wá perform fún àwọn students, ó perform tán. Ó dẹ̀ fẹ́ máa lọ. Normally, na the pattern. Ó máa jù nǹkan lẹ̀ fún àwọn boys. Bó ṣe fàbọn yọ nìyẹn. Ó fàbọn so down so àwọn boys gan fàbọn yọ. Àwọn tó wà Yaba Tech wọ́n lè testify sí story. Àwọn gan fàbọn yọ tí ó ń ṣe bọ̀kan tí ó ń ṣe Yaba Tech ti kú nsìn. Wọ́n fàbọn yọ lóríṣiríṣi ohun gan pẹ̀ jábọ̀ ni. Mélòó la fẹ́ sọ? Ẹ̀yin ẹ̀ mọ̀ náà. Yínká TNT, ó máa attach emotions sí issues jù. Tó bá ti lo how many some minutes àbí hours or days pẹ̀lú èèyàn, ó ti fipò ti mọ̀ tán nìyẹn. Dandan kọ́ ni kó máa dá sí gbogbo issue. Matter tó bá wà ní gbogbo ẹ̀kọ́ ni kó máa dá sí, even kó bá mọ̀ wọ́n. But mo ní kó máa take side. Ó máa ń take side. Ẹ wo fídíò yẹn. Kẹ wá wo gbogbo tán sọ. Ó máa ń nà wọ́n òótọ́ ni kò sí rọ́ńbẹ̀. Ó máa ń nà wọ́n. Ẹ máa play video kan sí ẹ máa rí fídíò yẹn. Ẹ wo fídíò yẹn. Wasiu ni na madman olóṣù bàbá Máyégún olóṣù.